ọba adéyẹyẹ ẹnìtàn ògúnwúsì ọ̀jájá second Ooni of Ife ti sọ̀rọ̀ lórí bí olórí Naomi ṣe kọjú wọn sóòrùn alẹ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ nígbà tí olórí Naomi kúrò láàfin, ìdí tí kábíyèsí ṣe fẹ́ àwọn olórí 6 sí 7 tó wà ní ààfin báyìí, gbogbo ẹ̀ lẹ́ máa rí nínú fọ́nrán yìí. Nínú fọ́nrán kan tí wọ́n ti sọ̀rọ̀ ó lágbára, ìfẹ́ tó gbóná ti mọ̀ pé ó wà láàrin Ooni of Ife ló fi fà á tó fi jẹ́ káwọn kan gbàgbọ́ pé bàbá yìí retaliate ni láti lọ fẹ́ olórí 6. Wọ́n retaliate pẹ̀lú fífẹ́ olórí 6 láti lè replace ayaba Naomi, tó dẹ̀ tún wá dàbí ẹni pé Ooni fẹ́ ìyàwó sí bóyá kí àwọn olórí má bàa kúrò láàfin àbí bóyá kí ààfin má bàa wà empty in case ìkànnù wọn bá kúrò ní ààfin. Eléyìí wá fi hàn dájú pé Ooni of Ife gan fẹ́ràn olórí Naomi, bẹ́ẹ̀ ni, nítorí pé lásìkò yẹn àkíyèsí wà pé kábíyèsí ò kì í flaunt àwọn side chicks tí wọ́n ti padà di olórí báyìí gẹ́gẹ́ báwọn kan ṣe sọ tí wọ́n gbàgbọ́. Àmọ́ ó ní àwọn ọ̀rọ̀ kan tẹ́ni láti gbọ́ tí kábíyèsí sọ lórí ìrírí wọn nígbà tí Naomi kúrò láàfin, tí aya olórí Naomi kúrò láàfin. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. Ẹ ká gbọ́ ohun tí Ooni sọ nínú fọ́nrán yìí lórí ìrírí wọn nígbà tí wọ́n fẹ́ olórí Naomi àtìgbà tí olórí Naomi ò wá sí láàfin mọ́. Ẹ já gbọ́. Wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn tí Ọlọ́run yọ̀ mọ́ mi, àwọn olórí mi. Dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Èèyàn kan tó wà nínú wọn náà ni olórí tàbí tó pẹ́ tó wà bí. Gbogbo wọn ló níṣẹ́ tó ń ṣe. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn, ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Gbogbo wọn pátápátá. Ọlọ́run ti di ìrànwọ́ fún mi níbi ìdí dáṣe ìṣe. Ojú ti lókun, ó ti rọ́ṣà lórí ìtẹ́. Ìgbà kan lórí ìtẹ́ yìí, wọ́n ní òṣàkànlé fọ́ba tí ò bá sólórí. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mo ti wà lórí ìtẹ́ yìí tí ò sólórí kan láàfin. Nígbà tí ojú ọrùn gún, ṣùgbọ́n ọpẹ́ wájú lèyìn. Mo ti wà lórí láàfin èyí tó jẹ́ pé gbogbo nínú ọ̀lẹ́ mọ̀ tó ti ṣégeṣége, ṣùgbọ́n ó yọ lọ́hùn. Tó òun lẹ́ ń gbọ́ yẹn ohun tí Ooni sọ pé ó yí Ọlọ́run gbogbo ohun tó ṣẹlẹ̀ sí wọn nígbà tí Naomi wà ń bẹ̀ àti nígbà tí ò sí ń bẹ̀ mọ́. Gbogbo ẹ̀ dákẹ́ lọ́wọ́ kó ní ìrọwọ́rọsẹ̀ kí gbogbo ẹ̀ máa wá lọ. Àsìkò náà ló dé, àsìkò ìtura ní ọlọ́wọ́ á yàn wọ́n lọ́lọ́kan òjọ̀kan. Oníwèé ni wọ́n ó, ṣùgbọ́n wọ́n mú wọn á fi sẹ́gbẹ̀ẹ́ oríṣiríṣi ìwé ló ka PhD, MSc, BBB, BCC, AA, BUB, BBB, AUB, SSS, DDB, ìwé ìpọ̀. Kí ló dé? Àdèkálákálá, dókítọ̀, lọ́ọ̀yà, mẹkáníkì, mánéjà, lẹ́rẹ̀ẹ́rẹ́, gbogbo ẹ̀ ni wọ́n tàná. Ó ti tó kí ló dé ọ̀rọ̀ wẹ́lẹ̀? Ọ̀rọ̀ àṣà àti ìjẹ̀ṣẹ̀ là ń ṣe. Ẹ̀jẹ̀ tó bá wà lọ́wọ́ sí ni máa wo. Ẹ̀ka tó tún ṣàlọ́ lórí àwọn olórí, àwọn olórí, àwọn olórí, àwọn olórí, àwọn olórí. Mo bá bẹ̀rẹ̀ sí ká àwọn olórí, èyí, àwọn olórí, ètò, àwọn olórí, ẹ̀ta, àwọn olórí, ẹ̀rí, àwọn olórí, àrùn, àwọn olórí, ẹ̀fà, èdè, ẹ̀fà, àti ìgbàlù. Bẹ́ẹ̀ni ó yà ní ẹ̀ẹ́dẹ̀ káyọ̀ wá. Kábíyèsí náà wà jovial, ó wà jovial díẹ̀. Bí tí ìlú àwọn ṣe ká lọ́wọ́ ẹ̀ lórí ìtòlú tó fẹ́ fojú ẹ̀ lówó rí. Ibẹ̀ wò rẹ́yìn láti fún àwọn olórí, àwọn olórí èmi rẹ́yìn òun lè tú. Ló ń lè tú kókókó. Níbi tí tí ìlú àwọn sọ yìí, jáde ìtòrí tí ìlú àwọn bàbá mi kà lọ́wọ́ pẹ̀lú ọmọ ìlú àwọn ẹ̀ka sí. Àfi
Àfisù bá wa sọ bá wa. Àfisù bá wa sọ bá wa. Àfisù bá wa sọ bá wa. Àbójì sọ́yà lọ́dọ̀. Àfisù bá wa sọ bá wa. Ẹ bá mi pàṣẹ fún tìjọba bẹ́ẹ̀ sí. Lápá olóhùn ẹni yóò ní kọ àdúrà. kódà àwọn kan gbàgbé pé lọ́wọ́lọ́wọ́ báyìí kábíyèsí ò flọ́ǹtì àwọn olórí tó wà ńbẹ̀ báyìí bí wọ́n ṣe ń flọ́ǹtì olórí Naomi kó tó di pé olórí Naomi kúrò láàfin. àmọ́ kí ni èrò yín lórí gbogbo èyí tí Ọọ̀ni sọ yìí, nítorí ó wá ń hàn dájú pé ẹni bí ọkàn kábíyèsí ni olórí Naomi. kódà ó ba kábíyèsí gan nígbà tí olórí lọ, ṣùgbọ́n Ọọ̀ni láti dákẹ́ títí dirú àsìkò tí wọ́n fi sọ̀rọ̀ nínú fọ́nrán yìí. ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé lówe-lówe làálùlù àgídìgbò, lówe-lówe náà ni Ọọ̀ni fi sọ̀rọ̀. kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí? Remember to like, share and follow us. Thanks for watching.